tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ tí a ń bá bọ̀ láti jímọ̀ ìjẹ́ẹ̀dógún tá a tẹ̀síwájú lórí jímọ̀ ìjẹ́ẹ̀jọ àtúnfẹ́ tẹ̀síwájú lórí náà bákan náà. Kí ni àkọlé náà? Ó náà ni himayatu al-Masjid al-Aqsa, ìdáàbòbò Masjid al-Aqsa tó jẹ́ mọ́sálásí kẹta inú àwọn mọ́sálásí ńláńlá mẹ́ta tí ń bẹ nínú ìlú àwa mùsùlùmí lágbàáyé. Aná mọ́sálásí ń pè ní al-masajidu al-alamiyya, mọ́sálásí àgbáyé. Mọ́sálásí mẹ́ta náà ní ọgbà oyè yẹn, mọ́sálásí àgbáyé. Al-Masjid al-Haram bí Makkah al-Mukarrama, mọ́sálásí ọ̀wọ̀ tí ń bẹ nínú Mákà alápọ̀nlé, al-Ka'batu Sharif àtàgbé ní Kaaba, olùlàkọ́kọ́ ní mọ́sálásí àgbáyé. Lẹ́yìn náà al-Masjid al-Aqsa, Masjid al-Aqsa ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ní mọ́sálásí àgbáyé nínú ìtàn. المسجد النبوي الشريف بالمدينة المنورة، مساسي النبي ní Madina ọ̀nà مساسي ẹlẹ́kẹta, مساسي àgbáyé nìtàn. Gbọ́dá bá ń sọ ní ọlá مساسي Mákà ìlọ́lọ́lá jùlọ, مساسي Madina tẹ̀lé, mọ́sálásí sọ ọ̀tẹ̀lẹ̀. Mọ́sálásí mẹ́ta ẹ̀ta ìlà ń pè ní al-masajidu al-alamiyya, mọ́sálásí àgbáyé. Látara àdísà kàfánì jẹjọ, Ànábì ní la tushaddu rihal illa ila thalatha masajid. Ó léèwọ̀ ní àgọ́ dígbádẹ́rù pé bó ló ń lọ kéèyàn wá gbẹ́gbẹ́mọ́ lọ jọ́sìn láàyè kan lórí ilẹ̀ ayé yàtọ̀ sí àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yẹn: Mákà, Mádínà, lásì. Kò tó sí bí àtún lọ di ẹrù báà lọ sí lọ́mbẹ̀ jàwọn àyè mẹ́ta yẹn lọ. Tàbá tún di ẹrù báà sí àjò lọ sáàyè bí báà lọ sí lọ́ba ń bẹ̀, àdáadáa rẹ̀ là ń ṣe. Ìjọ ọwọ́ inú ẹ̀sìn Ànábì nìyẹn, kò sáàyè pamọ́ káàkiri lọ jọ́sìn bẹ́ẹ̀. Àdáwà president yára lóko dáwọ́ visit visitation, mo fẹ́ lọ máa yé báyìí, mo fẹ́ lọ máa yé báyìí. A lè torí ẹ̀ ìrìn àjò náà pè ní síyáhà, tourism. Mo fẹ́ lọ máa yé báyìí, wọ́n kò lọ sí lọ́wọ́ àyè mẹ́ta náà. Ayé lẹ́ẹ̀kẹta yìí táwọn akọ̀lọ́ àkọsọ̀rọ̀ ó wá wà nínú ìdààmú láti 1967. 1948 nìdààmú ti kọ́ bẹ̀rẹ̀, ṣùgbọ́n gbà tí ó wá ti tányányá ó náà 1967 nígbà tí àwọn Zionist, àwọn Yahudi, àwọn mùjẹmùjẹ, àwọn ẹni ibi lórí ilẹ̀ ayé, àwọn ọ̀dájú ní ọmọ ẹ̀dẹ́ nìyàn tínú wọn lé ọkàn wọn di, tí a ń jẹ́ àdánwò láyé, tí a ń jẹ́ virus ilé ayé ọmọ ẹ̀dẹ́ nìyàn. Gbáyé jẹ gàba ní ẹ̀ka ẹ̀ lórí pátápátá pẹ̀lú tí wá wà nínú ìpele kò tó wá ní ìṣẹ̀lẹ̀ lọ́sẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ tí a sọ fún anígbè lórí pé ó di 35 days, ọjọ́ 25, ọjọ́ 40 ọjọ́ táwọn Yahudi ní a ti tipa tí wọ́n jẹ́ kí á láǹfààní láti débẹ̀.
ìta rẹ̀ gan wọn àìgbé kan fún dílẹ̀ tí yóò sì ṣẹlẹ̀ rí lẹ́yìn ìgbà tí wọ́n sáà ṣe ti ń bẹ̀. ìyẹn la wá ń ṣàlàyé fún wa àwọn àfáàní kàtàrà yìí jí kàtàrà yìí lólobó kí a mọ ojúṣe wa gẹ́gẹ́ mùsùlùmí ṣùgbọ́n èèyàn lè mójúṣe rẹ̀ àbí ká mọ ipò mọ́sálásí wa láti wá bẹ̀rẹ̀ pẹ̀lú tààrí ìmọ̀lẹ́ àkùsọ̀ and introduce the first act of one introduction of Masjid Al-Aqsa. Dàbí béèrè pé أيها المسلم أيها الأخ المسلم ماذا تعرف عن Masjid Al-Aqsa؟ ìyá ọmọ ìyá mi mùsùlùmí kí ló mọ̀ nípa Masjid Al-Aqsa. أيها الأخت المسلمة ماذا تعرفين عن Masjid Al-Aqsa؟ ìyá ọmọ ìyá mi lóbìnrin mùsùlùmí kí ló mọ̀ nípa Masjid Al-Aqsa. لواني ما لا ينبغي أن يسأله المسلم أو المسلمة عن Masjid Al-Aqsa. ìdí ọ̀tọ̀ tí ó ṣe gbọ́ sétí káwá gbọ́ pé ọmọ mùsùlùmí lọ́kùnrin tàbí lóbìnrin kò mọ àwọn nǹkan yìí nípa Masjid Al-Aqsa lọ́wọ́ bẹ̀rẹ̀ táwọn ṣàlàyé àwọn nǹkan fún wa. orí tí a dé náà láti bẹ́ẹ̀ tẹ̀síwájú lẹ́yìn gbogbo àti aláǹfààní láti wà pẹ̀lú wa ní jímọ̀ tó lọ a ti sọ fún akílà ń pè ní Aqsa kí ni túmọ̀ inú èdè Lárúbáwá kí ni túmọ̀ inú ẹ̀sìn níbo lóko èdè ẹni wá tá a lọ sọ lórúkọ yìí ó kọ́ omi ìlò tó ń jẹ́ gbogbo ilé òun náà láti ṣẹlẹ̀ fún wa lọ. Mídá wá ló sí ni Tarikh Al-Masjid Al-Aqsa ìtàn rẹ̀ Al-Masjid Al-Aqsa historical of Masjid Al-Aqsa òun náà ni à ń sọ̀rọ̀ tá a ní pé mata buniya Masjid Al-Aqsa níbo ni wọ́n kọ́ masalasi fáwọn bàyà alọ́kọ̀ bí masalasi Maka bó ṣe ní ìtàn ó ní àsìkò tá a lọ́kọ̀ bí masalasi Madina náà ṣe ní ìtàn ó ní àsìkò tá a lọ́kọ̀ bẹ́ẹ̀ ní Aqsa náà ní ìtàn bó ní àsìkò tá a lọ́kọ̀. ẹ̀rí wọ́n dá bá ń bèèrè nípa máa dá buniya Masjid Al-Aqsa níbo ní akọ wọ́n ní ọfẹ́ má sí ìtàpàtó kan déèdì kàdá lè fojú pé buniya Masjid Al-Aqsa qabla al-milad bi akthar min 1000 sana wọ́n ní akọ mọ́sálásí síwájú kí a tó bí Ànábì Ìsá ntí ó di ní ẹgbẹ̀rún ọdún méjì 2000 tó ju 2000 years lọ kó tó di pé wọ́n bí Ànábì Ìsá. فهو ثاني مسجد وضع في الأرض بعد المسجد الحرام ọ̀nà ìsìnmọ́láṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí a kọ́ lẹ́gbà tí wọ́n kọ́ dáṣù mọ́kàtà wọ̀dẹ̀ nínú dáadẹ̀ ẹ̀rí eléyìí ma rawahu Imam Bukhari rahimahullahu fi sahihihi ọ̀nà ní ẹgbà wá tí Imam Bukhari gbà wá nínú sọ́yẹ̀ pé àni Abi Dharr Ghifari radiyallahu ta'ala anhu Abdul Ghifari kọ́nà bá jẹ́ tó báyìí pé qala qultu ya Rasulullah nínú àti a máa ń béèrè ìwò lọ́dọ̀ Ànábì ní Abdul Ghifari ó ní mo lọ bá Ànábì qultu máa lọ pé
ya Rasulullah ilé òjíṣẹ́ Ọlọ́run al-masjidin wudi'a bil ard awwal masáàsì àkọ́kọ́ lórí ilẹ̀ ayé masáàsì àkọ́kọ́ lórí ilẹ̀ ayé qala sallallahu alaihi wasallam níwájá al-masjidul haram masáàsì Mákà tọ́nàkù inna wala baytin huda linnas lẹ́lẹ́dẹ̀ ìbàkájà mọ̀rẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ lédá mọ́gbé kalẹ̀ lórí ilẹ̀ ayé fọ́mọ̀ ẹ̀dẹ́ ènìyàn o náà ni ilé masáàsì Mákà àkọ́kọ́ ilé Ọlọ́run náà ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé síwájú ẹ̀ ìsìn Ọlọ́run bá fẹ́ máa sínú láàyè kan kò síwájú masáàsì Mákà أنا واجه أبدال بيانه المسجد الحرام مساسي مكة قلت أبو ذر بن متواصل يقول ثم أي لا مساسي مكة يوتني قال صلى الله عليه وسلم له المسجد الأقصى مساسي أقصى تيار تفوان يقول سبحان الذي أسرى بعبده ليلا من مثل حرام لمسح أقصى الذي باركنا حوله لنري من آياتنا إنه السميع البصير مما فوق الله توتو فوق الله إما كذا فوق الله ثم يرسلنا جواله láti Mákkà ní masáàsì ọ̀wọ́ ni lọ sí mọ́sá àkùsọ́ ìrìnà tẹ́fẹ́tẹ́fẹ́ tó ẹgbẹ́ àwọn Ọlọ́run sí orí ìbùkún wa sí àyíká yìí káàdì bá fi ẹrù wa inú àmì àwọn Ọlọ́run dáhùn sọ́rí ọba tí ń gbọ́ ọba tó ń rí ẹ̀rẹ̀ kọ́lù abúdáàkì fún ẹ̀rọ òtún dúró tó sọ wípé kàmùkánà baynahuma ọdún mélòó ní bẹ láàrin méjèèjì qala sallallahu alaihi wasallam ajá pé arba'una sana ogójì ọdún 40 years ni mo dáa sí Mákà tó jùmọ́ sáà sí Absalom أنا بقول ثم أينما أدركتك الصلاة أولي أبو ذر الغفاري ọ̀rọ̀ kíkí ojú masáàsì nìkan lọ gbogbo bí kíbi tí wọ́n bá ti bẹ̀rẹ̀ pàṣọlẹ̀ kí masáàsì náà gbogbo kíbi tí wọ́n bá ti bẹ̀rẹ̀ kírun bẹ̀ masáàsì náà inú orí tọ́lọ́ sí fánà lórí àmìlọ́n fún ní nǹkan márùn tó fáwọn ànábì Ọlọ́run kan inú ẹ̀ náà ní pé ó ṣe gbogbo orí ilẹ̀ fún ní masalasi àti ibùmára kò síbi táwọn sóò ti lè kírun bí wọ́n bá ti tó báńbá wà ní mọ́tò akọ akínmọ́tò báńbá àdúró bàbá gbọdọ̀ àgbélé akírun yàtọ̀ síbi tí Islam bá yà àti gbọdọ̀ kírun bí ibi tí a máa ń sọ̀rọ̀ àpò mímọ́ àìkírun bẹ bí a àti kírun bẹ bíbi tí a sèkú sí ní sáré àìkírun bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ayẹyẹ ìwọ ní ká kírun bẹ yàtọ̀ sí yẹn gbogbo àyè pátá láti lè kírun tó mùsùlùmí. Eléyìí aníwọ̀ akọ̀rí ẹ̀ ó ní fẹ́ẹ́ ní fọ́tìlá fi ṣùgbọ́n ọlá ń bẹ bí ká kírun náà masalasi ńláńlá masalasi Mákà ni masalasi Madina ni masalasi ni ọlá ń bẹ bí ká kírun nú ẹ̀ o tó sọ́nà àdísì pé ìrùnkátà bá kí ní Mákà àgbàláàdá 100,000 jíma là ń kí lọ ń bí wọ́n ti kí jíma darí Mákà àwọn tí wọ́n rán àpẹẹrẹ láti kí jíma Mákà lẹ́nu jíma kan yẹ ó sì dédé 100,000 jùmọ̀ dáadáa táwọn gbà yìí àwọn tí wọ́n láǹfààní àti kí jíma ní Madina lẹ́nu aná àti kí wọn darí láàdá tí wọ́n gbà 1,000 jùmọ̀
àwọn ní aláǹfààní àti kí wọ́n mẹ́tò absọ́lé ní lẹ́ẹ̀dá tí wọ́n gbà 500 jùmọ̀ kò tó síbù mímọ̀ tí ká kí wọn masáàdì tó wá lọ lájúra wọn lọ mẹ́ta iná ni pẹ̀lú àkọọ́lẹ̀ látọ̀dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam torí délé àti rí tàǹkà tí wọ́n kọ́ ní tí ó dé ní 2000 years before kí wọ́n tó gbé Ànábì Ìsá táǹkì Jésù Ìsá ibn Maryam ìjẹ́lọ́dọ̀ àwọn mùsùlùmí Al-Masihu ibn Maryam náà ń pè ní Jesus náà ń pè ní Jésù ọlọ́dọ̀ àwọn mùsùlùmí Ìsá ní jẹ́ àjẹ́mà jẹ́ Al-Masihu alayhi salatu wassalam kọlọ́mà ló sì kẹ́gẹ́ fún wọ́n ní kí wọ́n tó bí wọ́n ti kọ́ mọ́sáàsì more than 2000 years. Man bana hadha al-masjid ta lọ́kọ́ mọ́sálásí aw min awwal man bana tàbẹ́ta ní ẹni àkọ́kọ́ lọ́kọ́ mọ́sálásí. Ikhtalafa al-mu'arrikhun al-islamiyyun lórí pé ta lọ́kọ́ mọ́sálásí tàbẹ́ta lẹ́ni kọ́kọ́kọ́ ẹnu àwọn àbá àgbẹ̀dàgbẹ̀dà àwa mùsùlùmí kò pòlé lórí ẹnu wọn ò pòlé lórí ó sì ń ṣe ọ̀rọ̀ ni wọ́n sọ ṣùgbọ́n a fẹ́ sọ díẹ̀ fún wa nínú ọ̀rọ̀ tí wọ́n sọ nínú ẹ̀ ní pé àwọn kan ní ẹni tó kọ́kọ́ mọ́sálásí huwa nabiyullahi Adam abul bashar òun náà ni bàbá wa gbà bàbá gbogbo wa bàbá ọmọ ẹ̀dẹ́ ni Ànábì Adam tọ́lọ ní ya ayyuhan nasu اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا لله يمرين قيودون تدعي لنا ذلك بنفس واحدة أبونا آدم وخلق من زوجها قالوا أنت لا ترى يوم هواء أمنا وبث منهما رجالا كثيرا ونساء látara méjèèjì láti wá fún jáde ọkùnrin tọ́pọ̀ obìnrin tọ́pọ̀ tó wá jílé ayé wọ́n ní ìtàn sọ fún ayé pé òun lọ́kọ̀ mọ́sálásí wọ̀lìbáàdù yakul apá kan ìtàkùn sọ yí pé ìnáwó sáàmùnù nọ̀rẹ̀ wípé sáàmù ọ̀kan lọ́mọ ànábì Núhù òun lọ́kọ̀ọ́kọ́ masalasi wàdáàbà àkàrún nínú àrífín àwọn mínú àṣọ̀tàdà lọ wípé ila anna nabiyallahi Ibrahim wípé ànábíwa Ibrahim alayhi salam bóun ní ọkọ̀ ẹ̀ lóun lọ́kọ̀ masalasi wọ́n wá lọ wọ́n bọ̀ ní gbogbo òtàn yìí ìwúlò lékejì wọ́n tọ́rọ jẹ́ òbáàdù hadith àwọn àdísì kan láwọn ẹgbà wá tí wọ́n fẹ́sẹ̀ nílẹ̀ anna awwala man bana'u huwa Adam alayhi salam iftadda hududahu ba'da 40 sana mirasatihi قواعد بيت الحرام بأمر من الله سبحانه وتعالى دون أن يكون قبلهما كنيس ولا كنيسة ولا هيكل ولا معبد wọ́n ní tàbírílẹ̀ wípé Ànábì Ádámà lọ́la foundation rẹ̀
lẹ́yìn ìgbà tí ó fi foundation ilé Ọlọ́run Mọ́kà tó gbé lélẹ̀ta ló wá la foundation yẹn lẹ́yìn 40 years bí amórí mìnàlá pẹ̀lú àṣà látọ̀dọ̀ Ọlọ́run dúnà yàkó na kọ̀bláhùnà wọ́n síwájú masáàsì Mọ́kà àti masáàbí láti ìdáhùn sọ síwájú ẹ̀ o wọ́n ní òsì tí jẹ́ ṣọ́ọ̀ṣì kò sí lórí ìdáyé wọ́n bá kan náà wà láàrín ìkàlẹ̀ kò sí tẹ́mpù kankan lórí ìdáyé wọ́n dá máa gàlẹ̀ kò sí lè jẹ́ kankan lórí ìdáyé ilé ìjọsìn mi tó kọ́ wà lórí ìdáyé pé wọ́n ń sin lọ́n láyé ọ̀nà méjì ẹni lẹ́yìn ní masáàsì wá ń lè ní ṣọ́ọ̀ṣì nídẹ̀ ǹdẹ́ máa mọ̀ pé ọ̀rọ̀ tá a máa sọ gbogbo wa pé ìsìláàmù lẹ̀sìn àdáyébá ìsìláàmù ní ádámù mú wá kò sí lánàá ẹ̀sìn kẹ́kẹ́ sáàmù tó dé káàsì lọ́n lórí ilé ayé àkọ́kọ́ mọ́kànlá ti sìn káàsì lọ́n lórí ilé ayé ẹlẹ́ẹ̀kejì láti wọ́n ti sìn kò sí lé ọjọ́ sí kankan lórí ilé ayé ilé ìjẹ́ nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ tí ó gbọ́dọ̀ mọ́ wa lọ́wọ́ alìtìmá bí máa lọ́dún àpùsọ̀ ìgbà mọ́tàlá àpùsọ̀ kún káàkà kún òun náà ní dábá wá wòtàn àwárí تتبعت عمليات البناء والتعمير المسجد الحرام كما تبعت المسجد الأقصى المبارك wọ́n ní bó ṣe yí pé dáàbá ń sọ̀tàn bí a ṣe kọ́ mọ́sáàsì Mákà ìpele ní sẹ́tọ̀sẹ̀lẹ́lẹ̀ lásìkò kọ̀ọ̀kan kúnákọ́dé lásìkò kọ̀ọ̀kan kúnákọ́dé bẹ́ẹ̀ náà ní ìpele náà ní kíkọ́ mọ́sáàsì lásìkò. فقد أمره سيدنا إبراهيم حوالي عام 2000 كل ميلاد يبقى شفوا وانا أنواع إبراهيم bó ṣe kọ́ Káàbà tó gbéga bẹ́ẹ̀ náà lọ́rọ̀ kọ́mẹ́sì àkṣọ́ tó gbéga ní nǹkan bí 200 years before ọjọ́ tó bí àníwà Ìsá lẹ́gbà tí Ànábì Ibrahim lọ tán àwọn ọmọ tí Ànábì Ibrahim bí Ishaq ó làkọ́ bí ìyàwó rẹ̀ àgbà táǹkù ní Sárà Ismail làkọ́ bí ọmọ Ànábì Ibrahim tí àwọ̀ rẹ̀ kékeré bí fún táǹkù ní Hajar Ishaq wá rẹ̀ láti ìyẹn ni wọ́n bí sí mẹ́lọ́dàgbà sí nígbà bàbá ẹ̀ lọ́dán òun àtúnkọ́ ó wà náà ìtọ́kọ́ àkísọ́ wọ́n lè náà wà Yàkú ọmọ tó náà Ìsáàkù náà tó bí Yàkúbù náà tó kọ́ ó tó mọ́sálásí kọ́ mẹ́mbáàdì yìí lẹ́gbà tí bàbá wọn ti lọ Ádámà fi ìlélẹ̀ rẹ̀ lélẹ̀ Ibrahim kọ́ Ìsáàkù kọ́ Yakubu kọ́. Kama jaddada Sayyiduna Sulaiman bina'ahu. Wọ́n ní bẹ́ẹ̀ náà ni Ànábì Ọlọ́run táǹkọ́ ní Sulaiman. Inú àwọn ọmọ Yakub, òun náà tó kọ́, ó tún sí lọ́tún lórí ní rẹ̀. Ó nínú kọ́ mọ́sálásí ní nǹkan bí 1,000 years kò sì bá jẹ́ Ànábì Ìsá. Bí 100 ọdún kan sẹ́yìn lẹ́gbà bàbá yà gbà tó ti bẹ̀rẹ̀ kíkọ́ rẹ̀ ó náà tó rí ní rẹ̀ tó rí véjì wọ́n ní báyìí ó náà ni wọ́n ṣe tún kọ́ kó tó wá di
ọdún kẹẹ̀ẹ́dógún lẹ́yìn ìjírá 15 years after ìjírá tí àwọn mùsùlùmí gba ilẹ̀ Palestine ta sọ fún yín ní jẹjọ jẹ́ni Umar kó wá gba àkóso ìlú wọ́n nígbà tó di 15 years after ìjírá tó dédé 636 ميلادي جاء الخليفة الثاني عمر بن الخطاب رضي الله تعالى عنه إلى المدينة المنورة إلى القدس ألفا كي يا نبي عمر بن الخطاب الفاروق أبو حفص هو أموالات المدينة واسف لاسين بكنا وتسلمها من سكانها في اتفاق مشهور بأهدة الأمرية وأن عمر وأكبر كسولي لو أتاه أنبت وأكبر لو pẹ̀lú àdéhùn tí wọ́n jọ pinnu lé lórí Umaru àti àwọn tí wọ́n lákòóso ìlú ìjọmbẹ̀lú ìtẹ́lẹ̀ káàsọ wípé àwọn kírísítẹ́nì ni wọ́n tí wọ́n jẹ́ aṣojú Kọ́ísà olórí Romans jọ́nà lọ pẹ̀lú àdéhùn tí wọ́n kọ tí wọ́n kò ní àdéhùndátù alùmọ̀ríyà tá a sọ fún ayé pé nínú àwọn àfá tí wọ́n ṣàlàyé àdéhùn jù kò náà ní bàbá Ibn Kathir fil Bidaya wa Nihaya. wà bọ́ ọmọ bìnà sí wọ́n jẹ́ náà lọ́hùn ààyè tí mọ́sáàsì wà ọ̀dọ̀ tí àwọn Yahudi wọ́n máa ń dalẹ̀ síbẹ̀ wọ́n a máa dàdọ̀tí síbẹ̀ wọ́n a máa yàgbẹ́ síbẹ̀ wọ́n ń dọ̀tí ibẹ̀ tí wọ́n bí ààyè ní mọ́lẹ̀ dọ̀tí báyìí wọ́n ní bàkọ́ ọmọ bìnà sí tẹ̀síbi sọ́sọ́rọ́ al-musharrafa wàsáàlùsọ̀ ìmbíà àpáta òkúta tí a nẹ́bí gbẹ́sẹ̀ lé tọ́lọ́ fi gbégbó sọ́mà lọ wọ́n ti dọ̀tí bẹ̀ wọ́n gbẹ́sẹ̀ bẹ̀ sí clean bẹ̀ sí fọ́ọ́mà àti ìta masalasi wọ́n bẹ̀ sí fọ́ọ́mà pẹ̀lú àwọn sàábé tí a jọ wà ń bẹ̀ Abu Ubaida amọ́sáṣẹ́ Fadl Walid Shirabil bin Hasan radiyallahu ta'ala anhu gbogbo àwọn aṣíwájú ogun tí wọ́n gba ìlú àwọn sàábé ńgbàtí aṣíwájú ní gbálẹ̀ ní àwọn náà bẹ̀rẹ̀ sí gbá wọ́n ìfún kọ́dọ̀ tí kó mẹ́ súnmọ̀ bá náà mẹ́ta sọ̀gbéra wọ́n gbá kọ́ láti kékeré síbẹ̀ àpsọ̀ ìjẹ̀lóbi mẹ́ta àpsọ̀ ní tọ́ta kété díẹ̀ sí abala ọ̀tún bẹ̀rẹ̀ abala sáwùtì masalasi wọ́n rúkọ masalasi kékeré kan síbẹ̀ wọ́n máa ń pè ní mẹ́sùkúmọ̀ wọ́n ni wàkọ̀dù wákọ̀dà máa Umar aláàdìrí na sahaba mo sọ fún náà tó Umar nìkan kọ́dá wọ̀lú yìí àwọn sàábé tí wọ́n bá Umar wọ̀lú ìpọ̀ kí mo sọ fún Abu Ubaida bẹ́ẹ̀bẹ́ sáàtìlálù àkọsí bẹ́ẹ̀bẹ́ Fadl Walid bẹ́ẹ̀bẹ́ Abu Dharr Ghifari bẹ́ẹ̀bẹ́ gbogbo wọn pátá nínú àwọn ẹ̀sìn ojúṣe tọ́tọ́tọ́ yẹ mọ́sálásí bí ọlọ́wọ́ bá àríkẹ́ ọlá kó sí ní kí wọ́n kọ́ mọ́sálásí òun náà nìyẹn tó bí ń jẹ́ mọ́sálásí àwa mùsùlùmí láti gbà náà dè ní ilé òun náà ni àwọn iṣẹ́ tí wọ́n ṣe nígbà tó yá tó dájú kan al-Khalifa al-Walid ibn Abdul Malik òun náà tó mọ́sálásí tó kọ́ òun náà tó tún kọ́ torí ní Malik ibn Marwan òun náà tó kọ́ torí ní títí lọ́wọ́ di pé wọ́n tún kọ́ tó fi di àsìkò Dawlatu al-Uthmaniyya
Turkiya, Osmanic Caliphate ní Turkey tó wá di pé wà ń bẹ ní abẹ́ ìjọba Islam jọ́nà lọ́n tí ẹ̀dọ̀dà ń bẹ ní Turkey Istanbul. Àkóso masáàsì wá rẹ̀ ẹni tó wá mójútó nù kó tó di pé ọ wà ní kápẹ́ nígbà táwọn Yahudi tí wọ́n ní kọ́ wá ta ilẹ̀ Filastin fún wọn àti ilẹ̀ masalasi àti Kudus, ó yarí mọ́ wọn lọ́wọ́, ó lé wọn kó láàfin ni ó gbowó wá, ó ní ọlọ́wọ́ kọ̀ yá kówó yín. Ilẹ̀ tí ọ̀bọ sàmùsì lọ́wọ́ wọ́ọ́rọ́wọ́ láwọn wà á tà rárá o, tó ń bá ṣe ń ṣẹlẹ̀ ìkákan náà lẹ́yìn àwọn olè ta nẹ́fi wọ́n náà àti yẹgi níbi àbáyìn ní àfi tìjọba rẹ̀ ṣubú ní 1924 ní àtìjọba rẹ̀ ṣubú ní àwójọba rẹ̀ pé léyìí tó lè járọ́ náà lọ ìyẹ́wà fún aláǹfààní àti ilé wọ̀lú yẹn láìjẹ́ gàbàdà lórí. Eléyìí ni ìtàn bá a ṣe kọ́ Masjid Aqsa tí tó wà fi jò ní tó wà kó sí wáyé táwọn sọ wá ń bẹ̀rẹ̀ sí sin ọlọ́run bá ń bẹ̀ ní gbogbo ìgbà kò tó di pé 1948 àwọn Yahudi wọ́n gba wọ́n wọ Palestine túláàsì 1967 wọ́n gba gbogbo ìlú àyíká yẹn lọ́wọ́ wọn. Masáàsì wa ń bẹ ní under control àwọn Yahudi láti 1967 tí ìdíbà sí ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ àwọn yẹn ń control bẹ̀. Wọ́n tó ti dẹ́tí control bẹ̀ àwọn mùsùlùmí ò fi ilẹ̀ kẹta máa ṣe bó ṣe wọ́n bẹ̀. Bàbá tí wọ́n ṣe ìbàjẹ́ mùsùlùmí ó dìde wọn nígbà bàjẹ́ láyé. Àwọn tí wọ́n máa ń dìde ní a máa ń pè ní al-murabbitun wal-murabbitat. Àwọn tí wọ́n sùn tí wọ́n owó tí wọ́n ń ṣọ́ọ̀bù lórí bó ní àbùkù sí ní kan mọ́sálásì, bó láti ní fààyè gba ìdọ̀tí mọ́sálásì tó gbé àwọn àti àwọn Yahudi àwọn ọlọ́pàá Yahudi àwọn síkọ́tì wọ́n jọ máa ń wọ ní gbogbo ìgbà. Bámi wọ́n fẹ́ ṣètùtù, wọ́n gbé màálù lọ́bẹ̀, wọ́n pa wọ́n máa dẹ̀gẹ̀rẹ̀ sílẹ̀. Ìgbà mi wọ́n fẹ́ máa jó ń bẹ̀, wọ́n fẹ́ mutí ń bẹ̀, wọ́n fẹ́ máa bóbe sùn bẹ̀. Al-murabbitun wal-murabbitat wọ́n gbà wọ́n láàyè bí i 9 hours wọ́n fi sùn. Ṣùgbọ́n gbà àti Ramadan ọdún ìbẹ̀rẹ̀ látàrí ilẹ̀ àwa mùsùlùmí, àwọn Yahudi wá mobilize and security ó pọ̀dọ̀ síbẹ̀ tí wọ́n lé àwọn mùsùlùmí kó ń bẹ pátápátá tí ó sẹ́kẹ̀ nìkan ẹtí ọ̀lọ́ wọn pa wọ́n sàmì ìléṣe nígbà tí pa. Téèdì jímọ̀ ìjẹjọ́ ló sì wá títì oníjímọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún tí wọ́n rí kí mẹ́. Gbogbo àwọn adágbàwẹ̀ ní àwọn àdúmí nígbàwẹ̀ dógún asẹ́tìká masalasi fọ́dá láwọn asẹ́tìká wọn gbẹ̀rẹ̀ tó sẹ́tìká fún láyé bẹ̀. Akíd lọ́jọ́ jímọ̀ adúkí jímọ̀ wọn gbẹ̀rẹ̀ kankan láyé kó kí Masjid Aqsa wọn gbẹ̀rẹ̀ kankan láyé kó kí jímọ̀ níbẹ̀. Gbogbo wákàtí márùn-ún ẹnìkan kan lè wọ́bẹ̀ wọ́n ti báyìí. Ìyẹn ló bí ariwo àwọn àfáà láti jẹ ẹ̀lógún ńgbàtí àwọn ìtẹ́kà alámi ìlú lámàlì mùsùlùmí àwọn ìgbìmọ̀ àfáà àgbáyé tí a kọ láti gbogbo àwọn àfáà àgbáyé pé ẹ máa jẹ kórí mímbàrí tútù ẹjẹ́ ó gbóná ẹ sọ̀rọ̀ kíkà lé lórí pé tó ń ṣẹlẹ̀ yá fẹ́ àbùkù ní tó kọ́ wọ́n fẹ́ wó ní ọlọ́ní kí àwọn ọ̀rọ̀ náà ṣiṣẹ́. Àwọn kan dìde káàkiri àwọn ìlú ó sì wọ́de àgbàníjí máa jẹjọ ẹ̀ ní Yemen
bẹ́ẹ̀ ní Turkey bẹ́ẹ̀ ní Morocco bẹ́ẹ̀ ní Algeria bẹ́ẹ̀ Mauritania bẹ́ẹ̀ Senegal bẹ́ẹ̀ Pakistan, Indonesia, Malaysia bẹ́ẹ̀ Al-Masirah dákàmà ìjáde yẹ́sẹ̀ kíjì máa dájá ń rọ́ lọ lórí pé ẹ̀dáhù mọ́jú àkùsọ̀ ogun mọ́sí àkùsọ̀ pẹ̀lú àwọn ìdàfà mùtàjídà pẹ̀lú àwọn àkọlé slogan oṣìṣì turba àwọn ọmọ Palestine ní ajá àfà wọ́n ní dáńfẹ́ lọ́dọ̀ èyí mùsùlùmí àlèdájà yìí já ẹkùn alọ́wọ́ òkúrúdù ìlàmàdà yìí ẹjẹ́ àlọ́sọ́wọ́n fíìs wọ́n bí ṣàwárí ẹjẹ́ àríkà gbogbo street kó kún bẹ̀ ká máa mọ̀ pé ẹ̀ǹbẹ̀ pẹ̀lú wa táwà ní kọ́kọ́ àríwọ́n náà pọ̀ alhamdulillah wọ́n tún ní ẹ̀sàdúwà tó bẹ̀lọ́n ní ìjẹjọ́ abẹ́lọ́n ní ẹ̀dùgbà abẹ́lọ́n ní àná wọ́n sí masalasi bí ẹ̀sọ́ ọdún mùsùlùmí pẹ̀lú ẹ̀dákẹ́ mùsùlùmí alimọ́tí àkùsọ mọ̀fútó ọmọ ìyá yìí ti kéjì máa bẹ̀lẹ̀ tí wọ́n jubilate ọmọ ìfà wọ̀sọ̀rọ̀ olùbá jẹ́ mẹ́ nínú ìdùnnú ayọ̀ sẹ́gẹ́sẹ́gẹ́ pé báyìí ní rí ìbọ́lọ̀ ló ní ọkàn wọ́n ti láǹfààní àti ọmọ sára sí ní sí ìgbà wọ́n tó wá sí bílá ṣòro kò sí kọ́ndíṣàn kankan pé kọ́ndíṣàn rẹ̀ torí ìdó ilé jẹ́ àṣeyọrí kan ìrẹ́ ọlọ́run tó ṣe lé ìfún àwọn mùsùlùmí lásìkò yìí ìdùnnú ni padì sàlékún rẹ̀ mọ́sálásí díkò ní òmìnira pátápátá bá lè dá padà sọ́dọ̀ àkóso mùsùlùmí gbogbo ilẹ̀ àwọn mùsùlùmí tí wọ́n jẹ gbáyé lórí ìfẹ́lọ́ mọ́sá ìdá padà sọ wá lọ́wọ́ gbogbo àwọn àyà wa tí wọ́n bẹ ní ẹ̀wọ̀n tí wọ́n ń tèlé rí fún ìrọ̀lọ́ bá lè tú wọn sílẹ̀ àwa náà má jẹ́ àwẹ́ wọn kátọrọ àforí ìkọ́dọ̀ fúrẹ́ síwájú. Allahu Akbar.